ẹ̀yin fashion designer tẹ́ ẹ̀ ránṣọ wedding. Kí ni mo ti ẹ̀ ń sọ náà? Ẹ̀yin tailor tẹ́ ẹ̀ ránṣọ wedding. Kí ni ṣọ́ọ̀bù aṣọ bride 250 kìíní kan tọ́ ọ̀sán? Ṣé lórí ike tẹ́ ń kó sọ́yàn tẹ́ ń kó sẹ́yìn wa yìí náà? Tó jẹ́ pólúwarí ò ní lè médókè débi tí ó mèdélẹ̀. Ìyún ti ẹ̀wà dúójú kan. Ọmọ olórí ibú tó jẹ́ pé nígbà tí ó fi kọ́sẹ̀ kánná yìí bí wọ́n ṣe mú kiri lábí okó. Àwa lè lò ní yín náà gbà fowó èkánná. Àwa ló wọ́n gba 50,000 lórí èkánná àṣàyí náà. Bóyá kẹ́ ẹ mọ́ bínú mo ti padà tẹ̀lé òwe Yorùbá o. Ṣé bó o ti mọ ẹlẹ́wà ṣàpọ́n.